ìtẹ̀lẹ̀ ti pé 45 years láyé o. Kọ́lé Oṣó Késárì ó ti pé 45 years láyé. ẹ jẹ́ á jùmọ̀ sẹlibrétì ìtẹ̀lẹ̀ the icon o Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí icon tàbí Kọ́lé Oṣó. tẹ́ ẹ bá ń gbọ́ ògo tuntun ọ̀ṣàrà káìkàìkàìkàìkàìkàì ìtẹ̀lẹ̀ ní kẹ́ ẹ gbé fún o Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Kọ́lé Oṣó. òun ló ń jà ròyìnròyìn lọ́tẹ̀ yìí o. ẹ jẹ́ á jùmọ̀ ká celebrate ẹ̀. ó ti pé 45 years lórí ilẹ̀ alààyè tá a wà yìí o. Kọ́lé Oṣó ti pé 45 years. ǹjẹ́ a tiẹ̀ mọ díẹ̀ lára ohun tí Kọ́lé Oṣó jẹ́? ǹjẹ́ a mọ bó ṣe bẹ̀rẹ̀ ayé rẹ̀? ẹlẹ́ṣẹ̀ ni Kọ́lé Oṣó, professional boxer ni ìtẹ̀lẹ̀ the icon o. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti ń mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá. ẹ ṣe wá láǹfààní, ẹ ṣí ẹ̀ kẹ́ ẹ láìkì post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. àní ẹlẹ́ṣẹ̀ ni ìtẹ̀lẹ̀ the icon o. ẹlẹ́ṣẹ̀ professional boxer ní Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Kọ́lé Oṣó tàbí the icon tàbí Késárì tàbí President Kuti fáwọn tó bá mọ̀ dáadáa. ohun tá à ń sọ ni pé ẹlẹ́ṣẹ̀ ni kó tó di pé ó di òṣèré onítíátà, kó tó di pé ó di òṣèré gbajúmọ̀. ẹlẹ́ṣẹ̀ ni ìtẹ̀lẹ̀ the icon o. professional boxer ẹni tó máa ń gbá ẹ̀ṣẹ́, àwọn afi ẹ̀ṣẹ́ yọ eyín èèyàn, àwọn bíi Anthony Joshua. òun ni ìtẹ̀lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó di gbajúgbajà òṣèré. ní ìgbà tó wá gbé fíìmù rẹ̀ kan tí ó lókìkí dáadáa tí à ń pe àkọlé rẹ̀ ní Kọ́lé Oṣó. káìkàìkàìkàìkàì láyé bá gba ti Kọ́lé Oṣó lókìkí Ibrahim Yekini bá di pé Kọ́lé Oṣó lọ́tún, Kọ́lé Oṣó lọ́sì. ẹ wò ó, ìròyìn ò tá mojúbà o fún àwọn tó bá ti wo Kọ́lé Oṣó. ẹ máa mọ ipa ribiribi tí Ibrahim Yekini tí ó kó nínú fíìmù rẹ̀ tí ó pè ní Kọ́lé Oṣó. Ọlọ́run jọ̀ọ́, ní ìgbà tí òkìkí wa bá dé àbí òkìkí wa bá kàn, ikú ò mà ní pa wá lójijì o. ẹ bá mi ṣàmì àdúrà yìí. àní bógo wa bá dé o, a ò ní wọ̀ọ̀kùn, a ò ní kú lójijì tí ògo wa bá tàn jáde o. bá a ṣe wá ń celebrate ìtẹ̀lẹ̀ the icon, ẹ jẹ́ á máa fi àdúrà ránṣẹ́ sí ìtẹ̀lẹ̀ the icon o. a ò gbọ́dọ̀ gbọ́kú Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Kọ́lé Oṣó nítorí àwa ń gbádùn Kọ́lé Oṣó báyìí o. ẹ jẹ́ á sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa ìtẹ̀lẹ̀ the icon. àbí òṣèrékùnrin ìtẹ̀lẹ̀ Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí ìtẹ̀lẹ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1983. òun la bí ìtẹ̀lẹ̀ the icon o. ọdún 1983 la bí ìtẹ̀lẹ̀ the icon. ìyẹn jẹ́ àyájọ́ ọjọ́ òní. ó ní a bí ìtẹ̀lẹ̀ the icon o. a bí sí agbègbè Bàrígà nílùú Èkó, ṣùgbọ́n ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìlú Kánò. ìtẹ̀lẹ̀ the icon a bí sí ìlú Bàrígà nípínlẹ̀ Èkó, ṣùgbọ́n ìlú Kánò ni ó ti ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ àti iléèwé girama. ìlú Kánò ni ó ti ka ìwé rẹ̀. ìtẹ̀lẹ̀ the icon bẹ̀rẹ̀ ẹ̀kọ́ iṣẹ́ ìtàgé, ìyẹn iṣẹ́ òṣèré ní ọdún 1998 lábẹ́ àkóso Fọlọ́runṣọ́ Adéjọbí ní ìlú Ṣàgá. ìlú Ṣàgá ni ìtẹ̀lẹ̀ the icon ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé. ìlú Ṣàgá ni ó kẹ́kọ̀ọ́ gboyè ní ọdún 2000 tó sì ṣe eré àkọ́kọ́ rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Dàpọ̀ torí tiẹ̀ ní ọdún náà. the icon jẹ́ director, ó jẹ́ producer o tí ó lókìkí dáadáa. ìtẹ̀lẹ̀ the icon ó jẹ́ olùdarí, ìyẹn tí ń jẹ́ director àti producer
producer ni Ìtẹ̀lẹ̀ The Icon. Ìtẹ̀lẹ̀ The Icon ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ. Ìtẹ̀lẹ̀ The Icon ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ. Àwọn àmì ẹ̀yẹ tí ó gbà ní Best Actor in Leading Role Yorùbá ní Bone Award ní ọdún 2020. Ó gba àmì ẹ̀yẹ Bone Award, ìyẹn Best Actor in Leading Role, fún ipa tí ó kó nínú eré tí ó ṣe tí àkọlé rẹ̀ ń jẹ́ Lucifer. Wọ́n fún ní award nínú eré yẹn. Àti Producer of the Year ní City People Entertainment Award ní ọdún 2019. Wọ́n fún ní award ní City People Entertainment Award. Wọ́n fún ní Best Producer of the Year. Ó ní Ìtẹ̀lẹ̀ The Icon gbà o. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa Ìtẹ̀lẹ̀ The Icon. Eléyìí la fi ń ṣe happy birthday sí Ìtẹ̀lẹ̀ The Icon o. Ìtẹ̀lẹ̀ The Icon ti pé 45 years lórí ilẹ̀ alàyè. Ẹ jẹ́ á jùmọ̀ ká celebrate ẹ̀. Bá a dẹ̀ ṣe ń celebrate ẹ̀, ẹ jẹ́ á máa fi àdúrà ránṣẹ́ sí abẹ́ comment section. Ká gbàdúrà fún Ìtẹ̀lẹ̀ The Icon. A ò ní gbọ́kú Ìtẹ̀lẹ̀ The Icon o. Má gbàgbé ẹ follow kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. A kú ọdún, a kú ìyèdún o. Ire o.